إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد أقول فون الله سبحانه وتعالى وباتي تقفون ونحن باتوشي صبحيتي عرف وانيرهم أبلا الله سبحانه وتعالى وجاكي أكيد ونقول الله وأتبعني جسمه àtọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtọ̀lọ́lọ́ tí a tọ́ fánàbí fún wọn lórí ànábì nìkan fún wọn bá wọn ará ilé rẹ̀ fún wọn bá wọn sàhábà rẹ̀ fún wọn bá àwọn náà àti bàwọn tó máa ń tojú ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà ìkẹyàmù. Eléyìí ni ìtẹ̀síwájú níbi àlàyé àti ọ̀rọ̀ ẹ̀sìn yìí tí a ń bára wa sọ tá a fi ń ra wa létí níbi tíra tí a ti gbé ọ̀rọ̀ náà ní tíra Umdatul Ahkam a ti bá àlàyé náà dé hadithi ẹlẹ́ẹ̀keje pẹ̀lú gọ́lọ́mọ subhanahu wa ta'ala hadithi ẹlẹ́ẹ̀keje òun náà ni a ti gbé àlàyé náà lónìí. Gọ́lọ́mọ subhanahu wa ta'ala kí ó ṣe ní rọrùn fún wa nínú àwọn abala tó ṣe pàtàkì tó dẹ̀ yẹ kí a mójútó òun náà ni abala èyí tí a ti fẹ́ gbé ọ̀rọ̀ lónìí tí ẹ ti pé ó so mọ́ ọ̀rọ̀ ìgbésí ayé wa pàápàá jùlọ tó so mọ́ ìrun kó wáyé kó so mọ́ ọ̀run nìkan òun ni ọ̀nà tí a gbà débi ìrun tọ́nà yóò bá ti lè tí ò bá ti lè dá ayé pé ìrun tí wọ́n fẹ́ kí kò lè lálàáfíà tó nìyẹn. Ìrun sì rèé àmọ́ bó ṣe ṣe pàtàkì tó àmọ́ wípé àyẹ̀rọ̀ tó wà láàrin wa àtẹni tí ó kì í ṣe islam òun náà ni wọn ẹni tó wá sì ti fi irun lẹ̀ ó ṣe kí nìyẹn ó ti fi islam lẹ̀ náà nìyẹn. hadith yìí ó ń bá wa sọ̀rọ̀ lórí àlùwàlá òun ni ọ̀rọ̀ hadith yìí dáyé lórí. hadith náà wá báyìí pé an Humran mawla Uthman ibn Affan radiyallahu anhu أنه رأى عثمان دعا بوضوء فأفرغ على يديه من إنائه فغسلهما 3 مرات ثم أدخل يمينه في الوضوء ثم تمضمض واستنشق واستنثر ثم غسل وجهه 3 ويديه إلى المرفقين 3 ثم مسح برأسه ثم غسل كلتا رجليه 3 ثم قال رأيت النبي صلى الله عليه وسلم توضأ نحو وضوئي وقال من توضأ نحو وضوئي هذا ثم صلى ركعتين لا يحدث فيهما نفسه غفر الله له ما تقدم من ذنبه. eléyìí hadithi alákọ̀ọ́kọ́ bó ti jẹ́ sí pé hadithi yìí àti hadithi ẹlẹ́ẹ̀kẹjọ lábàkà torí àwọn méjì ní ìbáṣepapọ̀ mọ́ra wọn látàrí pé nǹkan ọ̀kan náà ni àwọn méjì ń tọ́ka sí ṣùgbọ́n àlàyé wà nínú kan sí kan. ṣùgbọ́n lọ́wọ́ kọ́ ṣàlàyé eléyìí fúnra wa. hadith yìí Humran ni ó gbà wá tó ń ṣe mawla Uthman ibn Affan. Humran yìí ó jẹ́ ẹrú fún Uthman ibn Affan. ṣùgbọ́n látàrí tó yára pé Uthman ibn Affan padà ṣe kí ni padà tú okùn ẹrú ní ọrùn rẹ̀ tẹ́lẹ̀ ti tú okùn ọrùn tẹ́wà ti tú okùn ẹrú kúrò ní ọrùn ẹrú tí ẹ bá ní tẹ́rú náà bá kú ẹni tó tú okùn kúrò lọ́rùn rẹ̀ ni ó máa jẹ ogún rẹ̀. òun ni ó gba hadith yìí wá ó ní pé Uthman ibn Affan kọ́lọ́kọ́ ayọ́rú sí ó ní pé ó sọ pé anáwó àrùn Uthman dára bí wà lóyè ó ní Uthman ibn Affan radiyallahu anhu Uthman ibn Affan náà ti mọ̀ ìkan nínú àwọn àgbà sàábé ni òun sì ní khalifa ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ìgbà tí anábì kú tán lẹ́yìn àwọn rákèl tó ló tó wá kan Umar lẹ́yìn tó wá kan Uthman tó Uthman tó wá ń ṣe khalifa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn khalifa anábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni ó sọ pé olóògbà hadith yìí wá
ẹrú yìí wá sọ pé òun rí Usmanu ní ọjọ́ kan ó wá pé dáhà àbíwádùú yìí ó ní kí kan bá ó wá Usmanu sọ fún wọn pé bá ń gbé omi àlùwàlá wá àlùwàdúù náà máa ń pè ní omi àlùwàlá bí àgéta máa ń bomi àlùwàlá sí òun náà máa ń pè ní wàdúù ṣùgbọ́n àlùwùdúù òun ni àlùwàlá gangan ìyàtọ̀ àlà rẹ̀ náà ni àlùwàdúù wọn á gba fátíà wáwẹ̀ àgbà fátíà tọ́wọ́ ti ní àlùwàdúù gàdágbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni omi àlùwàlá ṣùgbọ́n àlùwùdúù ń tiẹ̀ gàdágbà lérò rẹ̀ ni pẹ̀lú rẹ̀ ni àlùwàlá gangan tí a máa ń ṣe. àwọn wá ní Usmanu ó wá ní kẹ́kẹ́ máa ń gbé omi àlùwàlá wá fa afwaga ala yadayhi min ina'ihi faghasalahuma thalatha marrat. ó wá ní pé wá kí ni ó wá nìkan da omi yìí sóò lọ àbóhùn náà ni ó da sí ara rẹ̀ lọ́wọ́ ni kò tọ́ bọ̀ ọjọ́ pé ṣáàlà kò tọ́ bọ̀ nínú omi ó yẹ sí pé bí nǹkan tẹ́ pé lè tọ́ bọ̀ ni ṣùgbọ́n kò tọ́ bọ̀ ó wọ́kọ́ ní wọ́n kọ́ sẹ́ omi yẹn sọ́wọ́ omi fọwọ́ rẹ̀ ní ẹ̀mẹ́ta. lẹ́yìn ìgbà yẹn thumma adkhala yaminahu fil wudu lẹ́yìn ìgbà yẹn ó ti fọwọ́ rẹ̀ lẹ́mẹ̀ta tán ń sọ ìròyìn àlùwàlá fún wa ní ohun tó yẹ ká kíyèsí púpọ̀. thumma adkhala yaminahu fil wudu lẹ́yìn ìgbà yẹn Usmanu tún wá tọwọ́ rẹ̀ ó wá ẹ̀sẹ̀ wá tọwọ́ rẹ̀ bọ́nú omi thumma tamadmada ló ẹ̀sẹ̀ wá fi omi sí ẹnu àtọ́fọ́ ibi sẹ́nu tán tó tú jáde wà sáńṣakọ́ wà sáńṣahọ̀ lẹ́yìn ìgbà ẹwé fi omi sẹ́nu náà ló tún fi omi sí imú àyẹ̀sàlẹ̀ fún wa pé àlìsìnṣáàkù ní ká fi omi símú àdìsá ti pàdé àdìsí kan níwájú àlìsìnṣáàkù ní ká yẹ kí ni ọ̀ká fa omi yẹn jáde padà ó wá ní fún mẹ́ta mẹ́fìmọ́gọ̀ ó wá sọ fún ìyẹn òun fomi sẹ́nu wà sáńṣakọ̀ ó tún wá fi omi símú wà sáńṣahọ̀ ó tún wá fa omi yìí síta fún mọ̀gọ́sálà wọ́ṣàhù sàlàkà lẹ́yìn ìgbà yẹn ṣe lè tán ó tún wá fọwájú rẹ̀ ní ẹ̀mẹ́ta. wàyàdé yìí ìlànà mẹ́fàkọ́ìn lẹ́yìn ìgbà yẹn ló tún wá fọ ọwọ́ rẹ̀ tó wọ́n fọ apá rẹ̀ ìlànà mẹ́fàkọ́ìn dé ìgúnpá. òye pé dé ìgúnpá ó fọ ìgúnpá náà mọ́ ìgúnpá yìí náà ta máa ń fọ òun náà máa lú àlà tọ́wọ́n aláǹgbé ká máa fọ dé bíbà la a máa fọ ìgúnpá yìí náà mọ́ àlùwàlá lọ́sọ̀ tó lílà al-mirfaqayni ayé máa al-mirfaqayni àti ìgúnpá náà thumma masaha bi ra'sihi lẹ́yìn ìgbà yẹn ló wá fọ omi pa orí rẹ̀ thumma ghasala kilta rijlayhi lẹ́yìn ìgbà yìí kó tó wáyé kí ni ó wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì salasan ní ẹ̀mẹ́ta. thumma qala wọ́n ló ti ń sọ̀rọ̀ wọ́n tó wá sọ wáyé pé ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam ìfọwọ́n ní èmi ò mo rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tawadda'a nahwa wudu'i mo rí ànábì tó ń ṣe àlùwàlá gẹ́gẹ́ bí mo ṣe ṣàwàlá fún yìí wà hàdà gẹ́gẹ́ bí mo ṣe ṣàwàlá fún yìí wà qala tó dọ̀ wáyé pé man tawadda'a nahwa wudu'i ànábì wa tún sọ pé ẹni tó bá ṣe àlùwàlá gẹ́gẹ́ bí mo ṣe ṣàwàlá yìí thumma salla rak'atayn ó tún wáyé kí ìyẹn ó wá kí ìrun rákà méjì lẹ́yìn àlùwàlá yẹn la yuhaddithu fihi ma nafsahu tó yẹ sí pé kò wá yẹ kí kò máa ronú kò máa gbé ìròyìn kó máa pàtó wá ń kírun yẹn kò jẹ́ kí ọ̀rọ̀ ilé ayé gba ẹ̀mí òun kankan ó ń kírun pẹ̀lú pé ó ṣe kí nìyẹn ó ní kíláàsì ó ń rí tọ́lọ́run bá wò ní orí ìrùn yẹn àdábìnrin wọ́n fara láwùjọ bẹ́ẹ̀ tàkọ́ ìdáná mi ń bá mi àdábìnrin kí ẹjọ́ wá ṣe irú nǹkan báyìí ọlọ́run bá ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún àrọ̀wáwú al-Bukhari wa Muslim àìrọ̀ Bukhari àti Imam Muslim ni wọ́n gba hadith yìí wá. náà àlàyé lórí hadith yìí nínú ọ̀nà aláàbọ̀dọ̀ wọn kọ́ mú hadith yìí ni pé àwọn sàhábà nínú Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan tó pàtàkì ìmọ̀ ni wọ́n gẹ́gẹ́ sọ fún aláwọ̀ hadith tó ti síwájú a máa rí pé Usmanu rèé ìgbà tó fẹ́ kọ́ wọn ní wọ́n ṣe máa ṣàlùwàlá ó kọ́ wọn ó ṣe é ní tíọ́rì ni pé bó ṣe yẹ kẹ́ ẹ ṣe rèé ó ṣàlàyé rẹ̀ fún wọn ó pírátìsì rẹ̀ níwájú wọn tó wọ́n sọ kán gbómi wá ó dẹ̀ ṣe àlùwàlá ẹ̀ ó dẹ̀ ní bí wọ́n ṣe ṣe àlùwàlá yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́nà tí ìgbà láti ṣe àlùwàlá tó yẹ sí pé ẹni tá a lè jọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa òun náà lọ́nà Muhammad sallallahu alayhi wa sallam
tó wá ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ fún gbogbo ìṣàlùwàlá yìí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lànàbí náà ṣe máa ń ṣe àlùwàlá gẹ́gẹ́ bó wá ní hadith mi náà sábì sọ fún wa pé ní hadith pé kí nìyẹn o ẹ máa kírun sọ́lú kàmọ̀rọ̀ àìsùnmú ní ìsọ̀lì ẹ máa kírun gẹ́gẹ́ bí ànábì ṣe kí nìyẹn o gẹ́gẹ́ bí mo ṣe ń kírun tó túmọ̀ sí dájú fẹ́ kírun a máa gbọ́dọ̀ kí gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe kírun náà ni gẹ́gẹ́ bó ṣe wá ní níbi tí ájì náà ànábì náà fi fún wọn pé kí nìyẹn o khudu anni manasikakum ọ̀rọ̀ àwọn ẹṣẹ́ ájì ẹ máa ṣe bí mo ṣe ń ṣe é ni ẹ̀kọ́ tó lọ́bi kọ́ wa nìyẹn pé àwọn ọmọ kí ni àwọn gbìyànjú láti lè máa ṣe ìjọsìn àbí àwọn nǹkan ẹ̀sìn gẹ́gẹ́ bí ànábì wa ṣe ṣe látàrí ilé àtúnlọ kíyèsí nǹkan tó bá ti pè ní ìjọsìn rèé a máa ń ṣe gẹ́gẹ́ wọ́n ṣe ní ká ṣe ni torí ẹ̀ nínú ayẹ tí a fẹ́ rí látúfẹ́ pọ̀ jù láyé lónìí ẹ̀fẹ́ pé níbi díẹ̀ náà nìyẹn pé ká ṣe ìjọsìn gẹ́gẹ́ bó ṣe wù á fáàrí fẹ́ ṣe káwọn òpin sálábì ṣe kò kàn wá ànábì ò ṣe ṣùgbọ́n báwo ló yẹ ní ká ṣe lẹ́mọ̀ sọ pé kí ni ọ̀rọ̀ ìjọsìn láyé yìí a gbọ́dọ̀ rí nǹkan méjì ń bẹ alákọ̀ọ́kọ́ ni al-ikhlas ká jẹ́ kí pé nǹkan tá à ń ṣe níbi ìjọsìn à ń ṣe fún Ọlọ́run subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì ní al-mutaba'a ká máa fi jọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí ẹnìkan ò lè dé lónìí kólómẹ́tà àlùwàlá kó wá ní èmi o àlùwàlá tèmi àti kí nìyẹn o bákan náà àdomi sára láì yóò dá àwọn kírun àwọn ní kí nìyẹn o àwọn nìkan tó ṣe yìí ò wọlé kí nìdí ànábì ti kọ́ alẹ́ kọ́ bá ti máa ṣàlùwàlá. torí nínú hadith yìí nínú ẹ̀kọ́ tó kọ́ wa jù náà ni pé a máa ń ṣe kí nìyẹn o a máa ń jọ ẹni tó wáyé ká jọ ni. jẹ́ fídíò kẹta yẹn ń ṣe káàkiri láti bí ìjẹta àbáná táwọn èèyàn ń ṣe àwọn tí ò kí ń ṣe mùsùlùmí gan sọ yí pé táwọn mùsùlùmí ń ṣe nǹkan báyìí ẹ wá kó ayé jọ sínú bóyá mọ́síláṣí ni bóyá lọ́ọ̀lù ni ẹ̀yin náà wọ́n ń ṣe gẹ́gẹ́ báwọn ọ̀dọ̀sọ́wọ́ ti máa ń ṣe ẹ wá sọ fún wọn pé iná jáde iná wọlé ẹ wá ń display gẹ́gẹ́ báwọn ọ̀dọ̀sọ́wọ́ ti máa ń ṣe tó bá ọ̀dọ̀sọ́wọ́ gẹ́gẹ́ náà wọ́n sọ pé àtàwọn mùsùlùmí máa ń ṣe báyìí torí ẹ̀ nínú nǹkan tó yẹ ká mú tó rọ ẹ̀ sí wa ọwọ́ àdúrà lásán níbi kan bá ṣe máa ṣàdúrà àdábì lẹ́yìn nǹkan tó ń ṣàdúrà ní mọ́síláṣí àbí ọmọ ẹbí nìyẹn o ìsàjẹ́lì ó ti fáàtì ju àdúrà tó ń ṣe yìí wàá kọ́kọ́ yí kí ni wọ́n kọ́ yíyan ọlọ́run ọba náà lẹ́yìn yẹn wàá tún ṣàlùfọ́nà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn wàá ṣàmọ́ wá ṣe àdúrà àdúbì kọ́ wa lẹ́kọ̀ọ́ lójú nǹkan ló kọ́ wa pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn wa tí o nǹkan táyẹ̀ bá gbédé lónìí tí o bá ti jọ ẹ̀sìn tánàbí kọ́ wa kò sí nǹkan tó bá ju pé kí nìyẹn o ń ṣàdáadáa lẹ̀ lọ ká tó wá sókè tó fẹ́ gbáyé kan lónìí náà nìyẹn kí ẹni ẹ fẹ́ ṣe ìbádà kó wọn á ṣe jẹ́ báwọn tán kì í ṣe ẹlẹ́sìn gan náà ṣe ń ṣe káàdọ̀ tó máa lọ fún ẹ pé àtẹ́yìn náà mo ń ṣe nǹkan báyìí. àwọn ẹ̀sọ́ bí hadith wa pé ẹ̀tẹ̀tẹ̀bí àná sọ́nà mọ̀nkánà qablakum àwọn ìdíkì ẹ̀tẹ̀ àmọ́ tó ojú ọ̀nà rẹ̀ tó ti síwájú yín ṣíbùn bàdà ṣíbùn ẹ̀ akọ́ṣẹ́ ń gbẹ́sẹ̀ ẹ̀ máa gbẹ́sẹ̀ bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. torí ẹ̀ ànábì ti àdúgbò ìfọdà bí kọ́ wa náà nìyẹn pé a máa ṣèjọ sí jẹ́ wọ́n ṣe là á kalẹ̀ fún wa nínú ẹ̀sìn tiwa ni nílọ pé nǹkan mi wọlé látàgbẹ́ wa àbẹ́káyọ̀ yẹn lọ sí ibà ẹ̀ láì ó lè fọ́gbórí ìtẹ́ gbé kalẹ̀ ẹjọ́ máa lọ náà ni ṣùgbọ́n ìwọ ṣé má lóbi ṣèṣe wò bóyá ní gbà lọ́wọ́ ẹ̀ sallallahu alaihi wasallam tó fi lè má wọn sọ àbá gbà lọ́wọ́ rẹ̀ àwọn tàbí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ kí wọ́n ló ṣàwá lónìí ká máa mú nǹkan mi wọnú ẹ̀sìn tí ò sí lára rẹ̀ tọ́lọ̀ kó ṣe kó ṣàmúlò fún ẹnì kọ̀ọ̀kan wa. lábẹ́ hadith yìí òun náà pé òfin mọ́nà ọ̀dà láìpẹ́ ó wá pè bẹ́ẹ̀ bá ń gbómi wá pé òun fẹ́ ṣàlù àlá àlùwà mẹ́rin wájà fún ẹ pé kí yẹn òun náà ló ń jẹ omi. fa afọ̀gà ẹ̀rọ àyẹ̀lẹ́ yìí ó wá kí yẹn ó wá fọ ọwọ́ rẹ̀ ní ẹ̀mẹ́ta. ìfọwọ́lẹ̀ ẹ̀mẹ́ta yìí àfọwọ́ sọ̀rọ̀ lé lórí pé ṣé dandan ká fọwọ́lẹ̀ ẹ̀mẹ́ta rágbẹ́ ṣàlù àlá. wọ́n ìṣẹ̀lẹ̀ ẹ̀fọ́ bí hadith kan tó ṣíwájú àsọ̀rọ̀ fífọwọ́lẹ̀ ẹ̀mẹ́ta yìí nígbà tí ìkan tó ṣíwájú tàbí sọ̀rọ̀ ìgbà hadith àti sọ̀rọ̀ pa ẹ̀ náà tó ti ṣíwájú òun náà ni hadith tàbí ń sọ pé tó wá jí lójú oorun pẹ́ẹ́nì ilé ọgbọ́dọ̀ kí wọ́n fọwọ́ rẹ̀ ní ẹ̀mẹ́ta kó tó bẹ̀rẹ̀ àlùwàlá ní ìjà wá débi àlùwàlá gangan ọba ní ká kí ni ò ká fọwọ́ ní ẹ̀mẹ́ta àwọn ọmọ fún wa pé kí ìfọwọ́lẹ̀ ẹ̀mẹ́ta yìí ṣé dandan ni àbí kò fi ṣe dandan àyí tó rìnlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn apá òun náà ní wípé kò ní ṣe dandan ṣùgbọ́n lára súnà
àlùwàlá ni ká fọwọ́ ní ẹ̀mẹ́ta ká tó bẹ̀rẹ̀ sí mọ́ ká tó mọ kọ̀ntínú àlùwàlá wa. fún mi àkọlà yẹmí náà fi wàdó lẹ́yìn ìgbà yẹn ti fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta tán ó tún wáyé kí nìyẹn ó tún wá fọ ó tún wáyé kí ó tún wá tọwọ́ bọnú omi tó mọ̀ tàmọ́dọ̀ lẹ́yìn ìgbà yẹn ló wáyé kí nìyẹn ló tún wá fi omi sẹ́nu wàsánṣakọ́ wàsánṣarọ̀ lẹ́yìn ìgbà yẹn ló kí ló wá tún fa omi sí mu rẹ̀ ó yẹ tó di kí nìyẹn ó tún fa omi yẹn náà jáde. lábẹ́ eléyìí a rí wípé bóyá ń dì sí àlùwàlá yìí fún wa bó ṣe yẹ ká mọ ṣé náà ló ṣe ń sọ fún wa yẹn pé a fomi sẹ́nu lẹ́yìn ìgbà tí a ṣe kí nìyẹn ò tá a ti fọ ọwọ́ tán ṣùgbọ́n àwọn àwọn ọlọ́fún ẹ òkè ẹjọ́ ẹ sí pé àtúfọwọ́ tán ó fọ ojú lẹ́yìn ìgbà yẹn tó wáyé kí nìyẹn tó wá fi omi sí ẹnu ìwé ẹni báyìí sálàlá rẹ̀ tọ́ àwọn ọmọ ẹgbẹ́ lóòótọ́ àlùwàlá rẹ̀ dà ṣùgbọ́n nǹkan tó lọ́lá jù kọ́ ni ó ṣe torí náà kẹta àwọn ìṣe mistake lórí ìṣe mistake àlọ́ ọba yẹn afáyé kíni afáyé tó wà láyé bẹ̀rẹ̀ ní láàkó rí bẹ́ẹ̀ sẹ́pẹ̀ èèyàn fẹ́ ṣàlọ́ láti wá fọwọ́ tán lẹ́yìn ọ̀rọ̀ kí ká ṣe ká fomi sí ẹnu kádẹ̀ fi mú kádẹ̀ fa omi jáde lọ́yà èèyàn fomi tó wọ́n tán wá ilé wa fáyé fomi tó dúró sí ojú nù lẹ́yìn ìgbà ló tó ayé tó wá fi omi sí ẹnu àti imú àmàlí nǹkan tó ṣe èèyàn lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n òun kọ́ ló fi ń dáa jù kí ló fi ń dáa jù pé kí ni ẹ̀ kọ́kọ́ fi sí ẹnu kó tó wá fọ ojú tó kò bá àlùwàlá rẹ̀ jẹ́ á lè mọ̀ kọ̀ntínú àlùwàlá rẹ̀ pọ̀ ẹ̀ tó fi padà sẹ́yìn mọ́ tò nínú àwọn ẹ̀kọ́ tí àbátọ́rí mú kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta tó wá tó fún tó ṣe lè tán tó mọ̀ ẹ̀kọ́ sàlà wọ́n ṣe àwòrán sàlàsà lẹ́yìn ìgbà yẹn ó tó wáyé tó wá fọ ojú rẹ̀ náà ní ẹ̀mẹ́ta wọ̀nyàdé yìí ìlànà ìmọ̀ ìfàkọ́yìn ó wá fọ ojú rẹ̀ ní ẹ̀mẹ́ta ìfọ ojú yìí ojú ti bẹ̀rẹ̀ ojú bẹ̀rẹ̀ láti kíni láti mọ̀ náà bí tún ṣáà láti ibi tí wá ti bẹ̀rẹ̀ báyìí ìbẹ̀rẹ̀ ní kíni ìbẹ̀ lójú ti bẹ̀rẹ̀ déédéé gẹ́gẹ́ bí défúwádé kíni tó fi wá dé àgbókùnù débi tí ìjàgbọ́n parí sí i ọlákẹ́yìn ò ní ohun gbọ̀n dáadáa rẹ̀ ẹ̀dá kò wá ní ohun gbọ̀n sí títí ẹbí yẹn òun wá fi ṣe ohun gbọ̀n rẹ̀ wálẹ̀ torí ohun mẹ́rin náà kí ni wàá jọyìn ní kíni àwa ẹbí yẹn á tó fomi ṣe ohun gbọ̀n tọ́lọ̀ kò ṣe ohun gbọ̀n wà lọ́pọ̀ ìdájọ́ ìdílé fúnra ẹ̀rọ Muhammad sallallahu alaihi wa sallam àlejò àtijọ́. náà torí ẹ̀ ìfọ ojú rẹ̀ láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ dé ìjàgbọ̀n ìbíra ẹni láti ẹ̀gbẹ́ etí báyìí gẹ́gẹ́ dé ẹ̀gbẹ́ etí kejì gẹ́gẹ́ bí wọ́n fojú rẹ̀ wà ẹ̀ máa fọ báyìí. tò láti ẹ̀gbẹ́ etí dẹ́gbẹ́ etí láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ bíra dé ìjàgbọ̀n bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ń pè ní ojú tá a máa fọ níbi àlùwàlá. láti wá lẹ́yìn yẹn tó wá ti fojú fẹ́ wàyàdé yìí ìlànà ìmọ̀ràn pàpọ̀ èdè sàlàsà látẹ̀kẹ̀ tó wá fọ ọwọ́ wa láti kí nìyẹn o dé ìgúnpá ọwọ́ wa rè láyé fún ẹṣin mistake jù ìfọ ọwọ́ kò kí ń ṣe pa máa gbé láti ìgbà yẹn o a máa gbé láti ibi tọ́wọ́ ti bẹ̀rẹ̀ ibi tọ́wọ́ ti bẹ̀rẹ̀ pé bá sáré ṣàlùwàlá tó wá jẹ́ ká gbé fọ apá a máa gbé ìfọ apá yẹn láti ibi ọmọka tó ga jù yìí dé ìgúnpá yìí a máa fọ ìgúnpá yìí náà papọ̀ torí ẹ̀ta àwọn tó wọ́n tó wà ní fúnbẹ̀rẹ̀ tó wá ti fún ẹwà ẹgbẹ́ kò nílé kí ni ẹ o kò nílé káṣọ jù báyìí lọ a máa ṣe kí ni a máa ṣe àlọ́ aláyẹ̀dé gbé abíbà ìwé lẹ́yìn ìsìnkú lẹ́tọ̀ọ́ so a máa fọ ọwọ́ yẹn láti ibi tọwọ́ kí ni ẹ o ibi tí ọbí ọwọ́ yìí pàṣẹ máa fọ ọjà máa fọ dé ìgúnpá a máa fọ ìgúnpá yẹn náà mọ so a máa fọ òun náà ní ẹ̀rẹ̀ ló ní ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà yẹn ó tún wá nígbà yẹn lọ́kọ̀ máa lẹ́yìn ìgbà ẹ̀ láàrín ìjọ ẹ̀kí ìdàgbé tó wá fomi pa orí rẹ̀ kò fọ orí o ó fi omi pa ni àlùmọ́síwù náà ni kí ẹ fọwọ́ sómi tí a ti wá fọwọ́ sómi kí ẹ kí yẹn ò kí ẹ fi pa orí tó mọ̀ rọ́sàlá kí n ta ìjìnlẹ̀ yìí fàlàsà tó wá fomi pa orí tán lẹ́yìn ìgbà ẹ̀ ló tó wá kí yẹn ló tó wá fọ ẹsẹ̀ rẹ̀ náà ní ẹ̀mẹ́ta àti wá ṣe lè tán Usman ló ti sọ wá pé òun wá fún wa sọ fáwọn tó kọ́lá lọ́wọ́ aláyẹ pé ọ̀hán ètò nàbíyà sallallahu alayhi wa sallam ó lè mi Usman mo rí ẹ̀rọ Muhammad sallallahu alayhi wa sallam àwa gbọ́ á nahwa wuduhi hada àdébí ṣerú àlọ́ àlá tí mo ṣe fún yín tán yìí
wà kọ́ ọ̀la tó wá ṣàlàyé tán àlẹ́ tó wá sọ báyìí pé máa ń tà wá dọ̀ à ẹni tó wá ṣe wá lò àlá tí mo ṣe yìí fún mọ̀sánlá ọ̀kàtẹ́ẹ̀nì tó tó wá kí ìrun rákà méjì tó ṣàlámọ̀ èso tó wá kí ìrun rákà méjì láàyò hadith fi ìmọ̀ nafsa tí ò wá jẹ́ pé ọ̀rọ̀ ilé ayé ló gba ẹ̀mí rẹ̀ kankan lórí ìrun tó yà wá fún wa pé ní o sọ àlè bọ́ kó yẹn kó èmi ká mọ ọ̀rọ̀ níbi orí ìrun ṣùgbọ́n tó yẹ sí pé òun kọ́ ló gbìyànjú nínú ẹ̀mí àná fi ń kírun bóyá ọkàn bóyá ọ̀rọ̀ ayé kan já wa èèyàn tó yẹ já ẹ̀ padà pé àwọn orí ìrun ni mo wà èèyàn tó fi kò tó ń kírun lọ àdébùkẹ́ tó wá lè kírun lẹ́yìn ọ̀rọ̀ sáà tó kírun wákàtí méjì kó kírun wákàtí méjì ọ̀rọ̀ tó ṣàwọ̀ lásán yìí tí ó dẹ̀ mọ ọ̀rọ̀ ilé ayé ń bẹ̀ wọ́n fa aláhùn mẹ́ta kọ́ dẹ́mẹ́ nìsanbi ọlọ́run ọba ṣe àforíjì ẹ̀ṣẹ̀ lórí síwájú fún àlùwàlá lásán tá a sọ èyí tó bá kí lẹ́yìn àlùwàlá fọlọ́mọ àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ ni àlùwàlá gangan fúnra rẹ̀ gan òun gan náà tó wá ní ọlá tó yẹ sí pé àti ìbá ṣe àlùwàlá gbogbo àdìsí ní tó lálàáfíà pé kí ìyẹn tó wá ṣe àlùwàlá dáadáa káwọn jẹ kàtọ̀ ya wà lórí kí ẹgbẹ́ ẹ̀dọ́ àṣà ló ṣe pẹ́ṣà ládáadáa ẹ̀jẹ̀ rẹ̀ á mọ jáde kúrò lọ́wọ́ rẹ̀ kódà á tún mọ jáde lórí ọmọ kàrẹ̀ báyìí tí wọ́n bá ṣàlọ́ dáadáa tẹ bó ṣe ń ṣàlọ́ àlá bó ṣe ń fomi sọ́wọ́ bó ṣe ń sọ omi ṣe ń sàn jáde báyìí ẹ̀jẹ̀ rẹ̀ náà tún mọ jábọ́ pẹ̀lú omi tó ń sàn jáde ni ó gbọ́dọ̀ ṣàlọ́ alágangan fún ara rẹ̀ gan rẹ̀ òun gan náà ní ọlá fún ara rẹ̀ pọ̀ ká tọrọ pé yẹn tó wá ṣàlọ́ látà yẹn tó wá kí òun rákà méjì ní ẹ̀yìn òun nínú ọ̀rọ̀ náà máa mú wá lórí àdìsí òun náà ní pé àwọn ọ̀ràn yẹn àlùwàlá mẹ́rin ni bóyá tí mo jáde wọ́n mú wá látara kí nìyẹn o látara sùúrọ̀ tó wà ní Suratul Maida èyí tó wà sọ̀hánà ara ti máa sọ pé yá àyù alladhina amanu ọ̀rọ̀ máa ní kí mo pè é lọ lódodo idha qumtum ila salat tẹ́ ẹ bá ti fẹ́ lọ kírun o àtọ́wọ́ máa ṣẹlẹ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ àlọ́ láfọ́nù Qur'an ọ̀rọ̀ máa sọ pé idha qumtum ila salat tó bá ti fẹ́ lọ kírun fagsilu wujuhakum ẹ̀fọ́ ojú yín wáyé ní fagsilu wujuhakum àlẹ́bí ní ẹ̀fọ́ ojú yín wáyé ní ila al-marafiq kẹ́ẹ̀tún wá fọ ọwọ́ yín gẹ́gẹ́ dé ìgúnpá wamsahu bi ru'usikum kẹ́ẹ̀tún wá fi omi pa orí yín wa arjulakum ila al-marafiq kẹ́ẹ̀tún wá ila al-ka'bayn kẹ́ẹ̀tún wá ìdílé kẹ́ẹ̀tún wá fọ ẹsẹ̀ yín de ibi káàbù ló sọ fún ìmọ̀ ìdá látàrí làwọn àfáà ti mú àlàyé wa fún wa pé àwọn ọ̀rọ̀ yẹn àlùwàlá tó ń pè dandan ni tó ń tó wá lè mú yàn sílẹ̀ kódà kí yàn gbàgbé gan náà èèyàn á tún àlùwàlá ẹ̀ ṣe ni. tó yẹ ó ní kọ́rin kàkẹ́tà àwọn afájáde mẹ́rẹ̀ pé kí ni ẹ o tẹ́lifù ìmọ̀ àmúrì tí yàn bá lọ ṣe nǹkan tó yẹ pẹ́ ní tí yàn bá lọ fi nǹkan tó yẹ pẹ́ pààyàn láyè kí yàn ṣe kalẹ̀ ó máa jẹ́ dandan fún ẹ láti kí yàn o láti mú nǹkan yẹn padà wá káyipẹ́ kẹta ní kí ẹ máa ṣe èèyàn náà ní láti lọ ṣe ìyẹn rẹ èèyàn lè ṣàforíjì fún yẹn ń bẹ̀ ṣùgbọ́n ká ní pé ìkẹta ní pé kí yẹn ṣe èèyàn wá gbàgbé àti lọ ṣe nǹkan yẹn èèyàn gbọ́dọ̀ mú nǹkan yẹn wá padà lápèjúwe èèyàn ń kírun sí nínú àwọn ọ̀ràn yẹn ohun tó ẹ gbé ìwọ lọ fi kalẹ̀ òun náà ní kí yẹn ṣe sùdúdù èèyàn wá ń kírun sí èèyàn aláyé àti sùdúdù níbi wákà kan nínú àwọn rákà ìrun rákà yẹn tí yóò ṣe sùdúdù mẹ́ẹ̀ rákà yẹn ti bàjẹ́ nìyẹn èèyàn á mú rákà míì wọ́n láyé kíyàn láti fi ìpléèsì rákà tí yóò fi orí balẹ̀ ẹ̀ ṣùgbọ́n ká gbé yẹn kírun sí èèyàn wá ka súrà lẹ́yìn fátíà tí yóò fi lọ rùkú tí rákà yẹn láti kó lálàáfíà rákà yẹn lálàáfíà ìyá ìdí nìyẹn o torí pé kò fi ṣe ọ̀rọ̀ yẹn ìrun náà tó lábẹ́ ilé òun làwọn àfàtì wa mú wa fún wa pé ọ̀rọ̀ yẹn àlùwàlá tá a rí àwọn èèyàn rẹ̀ mẹ́rin ni tó ẹ ti pé àwọn ọ̀nà fi kalẹ̀ tó wá lè mú yàn fi kalẹ̀ èèyàn ṣe kí nìyẹn o èèyàn ní àlùwàlá ni aláwọ̀ kọ́ náà àwọn èèyàn tó jẹ́ dandan tá a gbọ́dọ̀ ṣe níbi àlùwàlá òun náà ni ghusl wajh ká fọ ojú òun alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ yẹn àlùwàlá ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀ràn yẹn àlùwàlá fẹ́ pé àlè fi kalẹ̀ àgbàgbé ni àmọ́mọ́ ni tábà ti fi kalẹ̀ àlùwàlá yóò lálàáfíà òun náà ni kí nìyẹn o ghusl yadayn òun náà ni kí yẹn fọ ọwọ́ méjèèjì kí yẹn fọ ọwọ́ méjèèjì kò í ṣe ọwọ́ ilé náà ń sọ ọwọ́ láti wà lè gé ìgúnpá kí yẹn fọ nínú àwọn ọ̀ràn yẹn ìmú tó yẹ sí pé ìwọ lè fi kalẹ̀ ni. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni mọ́tò òun rà òun náà ní ká fomi pa orí wa
eléyìí wà ní kàràfà ní àpẹẹrẹ lórí ṣé dandan ni ká ṣe kí ìyẹn o ká fi pa ogbó orí wa ni àbí àmàlà ti pa díẹ̀ mẹ́ òtítọ́ náà nìyẹn àyè tó fi ń rìnlẹ̀ jù lọ́dọ̀ àwọn àfáà tí ẹ sí òun náà dẹ̀ ní ọ̀bọ̀ àfáà sọ òun náà ní pé àwọn fi pa gbogbo orí wa ni táwa ti gbomi sí alájọmi sọ́wọ́ àwọn ẹ̀kọ́mi yẹn kí nìyẹn o kó kan gbogbo orí wa àdẹ̀ tó máa dá padà wá sí iwájú ṣé eléyìí òun ni ọ̀bọ̀ àwọn àfáà sọ fún ẹ parí àwọn ọ̀rẹ́ pé kí nìyẹn láti fi pa díẹ̀ ń bẹ́ ó ti yànjú gbọ́n àwọn ọ̀rẹ́ fi pa díẹ̀ ń bẹ́ yẹn náà àwọn náà tún ní láàrin ara wọn náà kọ́ ọ̀jẹ̀ lọ́wọ́ àfáà wa àwọn náà tún nífẹ̀ẹ́ lu kò pé ṣé ẹ̀dọ́ ọ̀sẹ̀ tó òsì àbí láti wá ṣe díẹ̀ tí wọ́n ṣe báyìí ó ti tó ni àwọn náà tún ní ọ̀rọ̀ tó fẹnu kò lé lórí rẹ̀ so ká kú méje pé kéde ká fún mi pa gbogbo ẹ̀ lẹ́yìn ká tó wá máa ń pàdé kan wá fún alábàárà tánímọ́tò ká lọ mú dání ẹni ibi tó láti ní káyọ̀ kí nìyẹn o ká fún mi pa nǹkan òwe sábà ju ẹ̀kan lọ pé tó ẹgbẹ́ pé tó ní ká fọ̀ tó ẹgbẹ́ ní ká fún mi pa ni ìsábà ju ẹ̀kan lọ lápèjúwe ń gùn tí àwọn òṣèré rẹ̀ pa orí ìfẹ́ ẹ̀kan ló jẹ́ bí èèyàn lè lo ìyẹn fẹ́ ṣe àyámúmú ìyẹn lè lo omi mọ́tìwù rẹ̀ máa ṣe ń bẹ̀ mọ́tìwù rẹ̀ ẹ̀kan náà ni tí àjọ pé kí ni àjọ ọwọ́ gba ilẹ̀pẹ̀ tí ẹ̀rẹ̀ ti gbọ́n nù kí ẹ̀rẹ̀ kí ni ọ̀ṣì fi ọwọ́ kí ẹ̀rẹ̀ fi pa òjì tó mọ́tì àti gbọ́dọ̀ ní mọ́tìwù kí ẹ̀rẹ̀ fi pa nǹkan ẹ̀kan ló mọ́ sábà jẹ́ nínú òfin ọlọ́run subhanahu wa ta'ala. Lábẹ́ ilé òun náà ni wípé a rí wípé ìsìláàmù fẹ́ ẹ̀sìn ọ̀run fún wa ẹ̀sìn ọ̀run ní fún wa tó bí ẹbí ṣé wọn fún mi níwájú wọn Allahu ta'ala tó ń sọ táwọn náà ń kọ́mẹ́ntì lórí àwọn hadithi wọ́n ní pé innama awjaba Allahu fi ra'si al-mashu táwa lọ wò dáadáa a rí pé gbogbo ara tó kù àwọn afọ wọn ni ọwọ́ àáfọ̀ ojú àáfọ̀ apá àáfọ̀ ẹsẹ̀ àáfọ̀ ṣùgbọ́n orí ìṣẹ̀ àwọn ìpa ni wọ́n ní pé لأن الغسل يشق على الإنسان torí pé إذا كشف الشعر وكان في أيام الشتاء wọ́n ní pé tọ́ba lọ wò lẹ́ka máa yí gbogbo ọ̀rá tó kún ìsàn ní ká máa fọ̀ wọ́n ni pẹ̀tọ́ wá di orí ìsìláàmù bá láì gbé nǹkan fomi pa orí kò ní ká domi sóhun náà torí tó ọ̀dọ̀ àwọn àsìkò kan ìnira máa wà bẹ̀ fún aláṣẹ kí láti máa fọ orí jẹ́rẹ́ tó jẹ́rẹ́ ẹ̀jẹ̀ pé ìhun rẹ̀ pọ̀ jù káwá ní kó fọ orí rẹ̀ ẹ̀wádùn mínísítì wa lò ní kó òun fọ orí lásán tó wá fẹ́ kómi dé sàlẹ̀ orí òun tó wá fẹ́ fọwọ́ àpẹ́ kómi ká orí rẹ̀ tó wá ní ká fọ orí náà sì àwọn ọ̀dọ̀ ìdí àwọn ẹni tó ní wá kó wọ́n domi sí kó yẹ kí yẹn kó fọ́ dáadáa tó wá ní torí pé tó wá tó lọ di àsìkò òtútù sáà tó wá fọ orí ẹ̀sìn òtútù tó máa lágbára lẹ́gbàá tó táwọn yẹn kan wà nílùú àwọn lómi náà pẹ̀lú àlẹ́ òtútù nìkan tí wọ́n ti ní kí wọ́n ṣáà lábáná kí wọ́n lomi tútù ní fífọ orí bí pẹ́ẹ́lí kí wọ́n wẹ̀ náà nìyẹn ayọ̀ tó wà lásìkò òtútù ẹwà àdúgbò nira tó máa kàn yẹn so eléyìí nínú àwọn ìwọ̀n tí ṣẹ̀ríà àti ó mú wá fún wa ní eléyìí tó dẹ̀ ṣe àbọ̀dọ̀ kíyèsí àwọn àǹfààní tábàárí mú níbi hadisi ó pọ̀ jáǹtì rẹ̀ tó dẹ̀ yẹ sí pé tó fi ń ga jù náà ni pé a ti rí àǹfààní bá ṣe máa ṣe àlùwàlá mú tó dẹ̀ sí pé òun náà ni nǹkan tí ìsìláàmù dúró lé lórí ká tó lè wọnú òun agbọ́dọ̀ ṣe àlùwàlá kẹ́ bá ìsọ̀rọ̀ àdéhùn fún àpẹẹrẹ ìfàlùmọ́ salata ahadikum idha ahdatha hatta yatawadda ọlọ́run ò ní gba ìrun ẹnì kọ̀ọ̀kan yín ẹ̀dọ́ ẹ̀ ti dẹ́bi tí tó máa kí tó fi máa ṣe kí nìyẹn tó fi máa gbé ẹ̀bí yẹn kúrò ká tó wá kí òun rè agbọ́dọ̀ gbé ẹ̀bí kúrò ọ̀nà lọ́wọ́ àbẹ́ gbogbo òun náà ní ká ṣe àlùwàlá wá ṣe àlùwàlá òun náà ní ẹ̀kọ́ èyí tí wọ́n kọ́ wa yìí Ọlọ́hun subhanahu wa ta'ala kí ó ṣe ní ìrọ̀rùn fún wa. Lábẹ́ eléyìí náà àwọn tó máa ń gbé hadisi yìí òun náà ní pé ìròyìn tá a sọ fúnra wa yìí òun náà ń pè ní ìròyìn tó ẹ́ fóun náà ló fi ń bá a mójú. Wọ́n máa ní sifatun kamilatun bil wudu. Gẹ́gẹ́ bá yọ pé bí wọ́n ṣe kọ́ alálùwàlá yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà ti máa ń ṣe àlùwàlá rẹ̀ tó yẹ pé káwọn náà gbìyànjú láti lè máa ṣe àbí ẹ̀rọ ìbá ti ṣe torí tí ẹ̀mọ́ tẹ́wà ti ṣàlàyé yẹ kí ẹ ṣe nínú àwọn okùnfà tí Ọlọ́hun subhanahu wa ta'ala fi máa ń ṣe àforíjì fún ẹ̀dá ni. Hadithi ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀rọ fún akamaka méjì papọ̀ náà ni òun náà ni hadithi Amr ibn Yahya al-Mazini an abihi qala
حديث عمرو بن عبد الحسن سأل عبد الله بن زيد رضي الله عنه عن وضوء النبي صلى الله عليه وسلم. wọ́n ní pé Amr bin Yahya ó gba ọlọ́tọ̀dọ̀ bá rẹ̀ pé òun rí Amr bin Abdul Hasan nínú àwọn kan nínú àwọn àgbà sàhábà ni tó ń béèrè lọ́wọ́ pé ó mẹ́rọ Abdullahi bin Zayd radiyallahu anhu pé báwo ni Ànábì ṣe máa ń ṣe àlùwàlá fàdára àbí táwọn Allahu akbar. Nínú ẹ̀kọ́ tá a rí níbi hadith àwọn akọ́rin ní kí ni Usman ń kọ́ wọn ní ẹ̀kọ́ àlùwàlá. Sàhábà ní Abdullahi bin Zayd yìí bàtàbí lọ́wọ́ náà pé Abdullahi bin Zayd wà láti máa ṣàlùwàlá òun náà ní kátó kábọ̀ òun náà gbomi wá ni. Tó túmọ̀ sí pé wọ́n fẹ́ kọ́ wọn ní pátíkà nǹkan tó fẹ́ ṣe gangan ọ̀rẹ́ fẹ́ lu sọ́ lásán pé kálí bá a rí báwọn ṣe kí nìyẹn o báwọn ṣe ṣe. Òun náà Abdullahi bin Zayd náà sàhábà ní Muhammad sallallahu tó dẹ̀ súnmọ́ níbi dáadáa. Ó ní pé òun náà wá ní kọ́ báwọn gbé omi àlùwàlá wá ní máìn fatawadda aláhùn wudu wa nàbí sallallahu alayhi wa sallam. Bàtọ́ wá ní kọ́ báwọn lórí wa ó wá ṣe àlùwàlá fún wọn gẹ́gẹ́ bí àlùwàlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n ní fa afa ala yadihi min tawri ó wá òun náà òun náà tọ́ bomi ó bomi tọ́wọ́ ni. فغسل يديه ثلاثة وفوى ní ẹ̀mẹ́ta ثم أدخل يده في الثوب lẹ́yìn ìgbà tó wáyé tó àtọwọ́ rẹ̀ bọ́nú omi àlọ́ aláyè fàmọ́bùmọ́bọ̀ ó wáyé kí ìyẹn wá fún mi ó fọmi yọ ẹnu wà sáńṣàkọ̀ òun náà tó wá fa omi símú wà sáńṣàrọ̀ ó yẹ kó tó wá fọmi jáde fàlàsàmọ̀ bọ́ọ̀lù òun náà ó ṣe ní ẹ̀mẹ́ta ثم أدخل يده في الثوب lẹ́yìn ìgbà tó wáyé tó wá fún omi tó àtọwọ́ bọ́nú omi yìí فغسل وجهه ثلاثة هو يقول وتوا فوجه ní ẹ̀mẹ́ta ثم ألقى يديه وغسلهما مرتين إلى الكفين lẹ́yìn ìgbà yẹn ó tún wá ìkíni ó tún wá tọ ẹ̀bọ́nú omi ó tún wá fọ ọwọ́ rẹ̀ láti ìgbà ilé ìgúnpá ó fọ ní ẹ̀mí. ثم ألقى يديه وغسل بهما رأسه lẹ́yìn ìgbà yẹn ó tún wá fọ sínú omi yìí ó wá fi pa orí rẹ̀ wà á dìbà ó fà lọ síwájú ó rẹ̀ yìí tó wá fà lọ sí ẹ̀yìn mọ́kànlá wáhídà ní ẹ̀ẹ̀kan lẹ́yìn ìgbà yẹn fún bàbá sọlá ìdílé yìí ló ti tó ẹ̀yìn ló tó wá fọ ẹsẹ̀ rẹ̀ náà. a máa ń pẹ́ eléyìí àdìsí àti àdìsí Usman bin Affan àwọn méjì ń ṣàlàyé àlùwàlá lọ́wọ́ fọ́ọ̀sì àtọ́lá ń fún wa ni tó yẹ pé àwọn ayé pé kò sí àtọ̀ láàrin wọ́n ṣe sọ fún wa yẹn bẹ́ẹ̀ náà ti sọ náà eré náà ti sọ ó gbọ́ mi túmọ̀ sí pé àwọn sọ̀hábà wọ́n di aláìní wọ́n pàtàkì Ànábì Muhammad sallallahu alaihi wasallam púpọ̀ torí eléyìí ìgbà tó rí ó ti hábóye ṣe sórí òun náà ń ṣe bẹ́ẹ̀ eléyìí náà rí òun náà ti hábóye ṣe sórí òun náà ń ṣe bẹ́ẹ̀ torí ọbẹ̀ kí ni ẹ̀wọ̀n náà wáyé kí ni wọ́n ń ṣe gáwọn náà lè ṣe tó túmọ̀ sí pé àwọn àdìsàn máa ń gbà wá òye ṣọ̀nà kan ló máa ń gbà wá àdìsí mi rè sọ àwọn mẹ́wàá lè gbà wá lọ́sọ̀tọ̀ ó mọ̀ pé àwọn tó ń ta pàdísì wọn gbádùn ọmọ nǹkan tó ń ṣe wọ́n ni àdísì ọkàn mí rè àwọn sọ́kọ́ tó pọ̀ ọmọ sábà gbà wá eléyà gbà wá láti kí ni wọ́n mọ̀ pé ara ẹ̀sìn àwọn ni ó wà láwọn àpàtà wa nínú àdísì yìí òun náà ní pé ó nínú àwọn ẹ̀kọ́ tó sọ fún wa tó àdísì eléyìí ìjọba ìpà tó ṣẹlẹ̀ fún wa ó lọ fún wa ìpà ó fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó fọ ojú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó wá kí ni ó wá fọ ọwọ́ rẹ̀ yìí dẹ́kun pa ní ẹ̀mejì. Ó túmọ̀ sí pé nínú àwọn nǹkan tó yẹ kí kó lẹ́tọ̀ọ́ tá a lè ṣe níbi àlùwàlá òun náà ni pé a lè fọ àwọn apá kan ju ibìkan lọ. A lè fọ àwọn apá kan ju ibìkan lọ. Òun náà ni pé èèyàn lè fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ń sìn. Tí àwọn ya fojú kí ẹ wá fọ ojú ní ẹ̀mejì. Kí ẹ ṣe orí ẹ̀ẹ̀kan. Kí ẹ fọ ẹsẹ̀ náà lẹ́ẹ̀mẹ́ta àbí kí ẹ fọ ní ẹ̀mejì. Èèyàn lè kí nìyẹn o torí ọmọ ìyàlú aláì aláwọ̀kọ́ ni pé ọ̀nà mẹ́ta ó lè gbà wá ìyẹn lè ṣe àlọ́ lẹ́yọ̀ kan ẹ̀rí wá fún ẹ̀bẹ̀sẹ̀ ẹ̀rín lẹ̀ pé kí ẹ ṣàlọ́ lẹ́yọ̀ kan ṣùgbọ́n lẹ́yọ̀ kan ẹ̀yìn sì dandan lòún tiẹ̀ sáré ṣàlọ́ àlá so lábẹ́ rẹ̀ náà rèé sì ìyẹn lè ṣe àlọ́ àlá kó jẹ́ kí nìyẹn o kó jẹ́ méjì pé a lè ṣe ẹlẹ́yọ̀ kan ẹlẹ́kẹta ń bẹ̀ èèyàn lè ṣe kó jẹ́ mẹ́ta láyé ó ṣe mẹ́ta ẹ̀ wá rí èèyàn lè tún wá sí pé àwọn bí ẹ̀ ṣe ń pọ̀ ẹ̀ kí ẹ̀ kó mọ̀ àtọ̀tọ̀ síra wọn kẹ́gbẹ́ tí wá ní hadisi
pé kí nìyẹn o pé èèyàn lè fọ ọwọ́ lẹ́ẹ̀mejì kí ẹ wá fọ ojú lẹ́ẹ̀mẹ́ta kí ẹ tẹ̀ fọ orí lẹ́ẹ̀kan kí ẹ fọ ẹsẹ̀ náà lẹ́ẹ̀mẹ́ta so nínú àwọn àǹfààní tí àwọn àfáà mú wá fún wa níbi hadith yìí pé ó tọ́ pé kí nìyẹn o pé a lè ṣe é torí pé hadith tó gbà wá hadith tó ní tó lálàáfíà ni gẹ́gẹ́ bí yẹn sí pé a lè ṣe àlùwàlá náà ní lẹ́lẹ́yìn kọ̀ọ̀kan àbí ní ẹlẹ́ẹ̀mẹ́ta náà ni àbí ní ẹ̀kọ̀ọ̀kan náà ni eléyìí ni àǹfààní tí àwọn afáàmù wá fún wa níbi hadith yìí ọgbẹ́ni wa subhanahu wa ta'ala tí ó ṣe àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ fún wa ó dẹ̀ ṣe wá lọ́kàn nínú àwọn tá a lè lọ tàbí súnà náà Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ayé ní gbogbo ọ̀nà àṣewálẹ̀ jẹ́ sí pé gbogbo ọjọ́ sí rẹ̀ á lọ fi gbà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam kó wá gba àwọn ọjọ́ sí rẹ̀ ó gba ní ìjọsìn náà wa ó ṣe wá lọ́kàn náà tó máa jèrè àlùjánnà onídẹ̀ra subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.